àmsà hàn tí màá rọ̀ mí lé lórí báyìí kẹ́ni fọ̀pá tì báyìí ẹni fọ̀pá tì báyìí níṣẹ́ òṣùbù lẹ́ẹ̀kọ́ kú àmsà túkẹ̀. tó ẹ̀yin olólùfẹ́ wa ẹ kú déédé àsìkò yìí ẹ káalẹ́ ẹ káàsán ẹ káàárọ̀ bẹ́ẹ̀ bá wà yíká yín ẹ rí i pé inú àgbàlá ṣọ́ọ̀ṣì náà la wà àgbàlá abola wa wà á wà lágbàlá bàbá wa bàbá aládùúrà Ìtàróbí James tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Másunkúnmọ́ invisible Kùkùté promise prophet ẹ má bínú invisible Kùkùté prophet bàbá àgbàlá wọn la wà báyìí inú ìjọ wọn la wà báyìí ní ìjọ ọlọ́mọ wẹ́wẹ́ kí ló gbé wa débi lónìí lórí ọ̀rọ̀ àpótí ẹ̀rí ni o kí ni wọ́n ń pè ní àpótí ẹ̀rí gan-an níbo làpótí ẹ̀rí ti ṣẹ̀ wá kí la lè bá nínú àpótí ẹ̀rí ẹ dákun ẹ máa bá wa bọ̀ ẹ jájọ rìnrìn àjò yìí pẹ̀lú bàbá ṣe mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí yàtọ̀ sí kí bàbá kàyé ọjọ́ tí wọ́n fi ṣe ọmọ lẹ́yìn gẹ́gẹ́ bí ọmọ wòlíì odidi ọdún mẹ́tàdínláàádọ́ta ìyẹn 47 years ni wọ́n ti lò nínú iṣẹ́ ìránṣẹ́ ẹ wá máa wò pé ṣé kékeré ni kò kéré ìdí nìyí tó fi jẹ́ pé nígbà tá a gbọ́ nípa ọ̀rọ̀ àpótí ẹ̀rí pàápàá ní àárín ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Alhaji Oríyọmí Hamzat kọ́kọ́rọ́ alátẹ nílùú Ìbàdàn bàbá gbẹnu sí máìkì àti wòlíì ti ìlú Gbọ̀ngán níbi tí ọ̀rọ̀ ti di fọ́pọ̀ mọ́yọ̀ tó ti di pé ẹ lọ gbé àpótí ẹ̀rí wá o tí wọ́n fi lọ sódìdí ìlú Gbọ̀ngán táwọn ọmọ kéékèèké wọnú yàrá ẹ̀rí lọ láti lọ gbé àpótí ẹ̀rí wá sí ìlú Ìbàdàn níbi tí wọ́n ti tú u ká sí yẹlẹyẹlẹ gbogbo ohun tó wà ń bẹ̀ tí wọ́n tú ìdí àpótí ẹ̀rí ìdí nìta àfi gbéra pé ẹjá wá bá bàbá ọba ẹ̀rí one ní gbogbo àgbáyé tá a mọ̀ sí bàbá Másunkúnmọ́ pé kí bàbá ọba wa dá sọ̀rọ̀ yìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ báwo ló ṣe yẹ kó rí ìjó rí báyìí nígbà wáṣẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ lórí gbogbo ẹ̀ ní bàbá tanná sí o ta lẹni tó gbọ́dọ̀ fọwọ́ kan àpótí ẹ̀rí ibo gan làpótí ẹ̀rí ń gbé ibo ni àpótí ẹ̀rí ti ṣẹ̀ wá níbo lẹ títí ẹ̀ kọ́kọ́ lè bá àpótí ẹ̀rí ta ló lẹ́tọ̀ọ́ láti máa sọ pé òun lápótí ẹ̀rí délé ẹ gbọ́ ṣé inú àjà làpótí ẹ̀rí ń gbé ni àbínú ilẹ̀ àbínú yàrá ibo gan ló yẹ kápótí ẹ̀rí ó gbé àní àwọn wo gan ló tọ́ láti gbé àpótí ẹ̀rí àwọn tó ti fọwọ́ kan àpótí ẹ̀rí nígbà kan rí kí ló ṣẹlẹ̀ sí wọn ẹ wo bí lórí ètò lónìí gbogbo ẹ̀ lẹ́ máa rí ẹ máa bá bàbá pàdé bá a ṣe fẹ́ gbé yín lọ sọ́dọ̀ wọn láti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò kẹ́ ẹ wá gbọ́ bó ṣe ń lọ ìjẹ́ nǹkan tó rí Yọmí Hamzat ṣe yìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ìhà wo lẹ́yìn kọ sí lọ́dọ̀ yín ẹ bá wa láìkì fídíò yìí ẹ kọ́mẹ̀ǹtì ẹ subscribe sí channel wa ẹ wà láǹfààní àti pé nọ́mbà bàbá fún gbogbo ìbéèrè àti àdúrà tẹ́ ẹ bá fẹ́ kí bàbá ó fi owó orí kí wọ́n fi gbàdúrà kí wọ́n fi súre fún yín orí tá a fi ṣèwé kòkó ọlọ́run bàbá o invisible Kùkùté prophet ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ẹ̀ rí òun la gbé sẹ́gbẹ̀ẹ́ wọn yẹn ẹ bá wa pè é kẹ́ ẹ bá bàbá sọ̀rọ̀ ẹ sọrú ìṣòro tẹ́ ẹ bá ń kojú mo fẹ́ lọ́kọ ni o owó ni mo fẹ́ ohunkóhun tẹ́ ẹ bá ń fẹ́ ẹ pè bàbá kẹ́ ẹ wá dá sí iṣẹ́ ìránṣẹ́ wọn bákan náà àmọ́ ibi tá a lọ rèé kí gan-an làpótí ẹ̀rí ta ló ní àpótí ẹ̀rí níbo ni àpótí ẹ̀rí ti wá báwo làpótí ẹ̀rí ṣe dọ́dọ̀ kérúbù àwọn ọ̀ràn wo ló làpótí ẹ̀rí ẹ wò ó gbogbo ẹ̀ òun lẹ máa bá pàdé nínú fídíò tá à ń gbé bọ̀ wá bá yín yìí bá a bá ti wá dọ̀dọ̀ yín ẹ máa bá wa láìkì ẹ subscribe ẹ kọ́mẹ̀ntì sí channel wa ẹ wò ó bàbá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí kí ló máa ṣẹlẹ̀ sí Oríyọmí Hamzat àtàwọn tó jọ pípa kí ló ṣeé ṣe kó ṣẹlẹ̀ sí wọn kí tiẹ̀ la bá ń bá nínú àpótí ẹ̀rí gangan kí ni ìhà tí bàbá kọ sí ìjẹ́ wọ́n tiẹ̀ lápótí ẹ̀rí àbí wọn ò ní nílé nínú fídíò yìí lẹ ti lè dáhùn ẹ̀ ni wọ́n ti dáhùn ẹ̀ fún yín o òun ni kí gbogbo yín ọba wa wò ẹ wò ẹ má jẹun àkókò yín ẹ má jẹun gbà wá lásìkò mọ́ ẹ yẹn sáré gbé yín dọ̀dọ̀ bàbá wa invisible Kùkùté prophet bàbá aládùúrà Ìtàróbí James
bàbá má sunkún mọ́ ti ìjọ ọlọ́mọ wẹ́wẹ́ ọ̀yá ẹnì ṣó níbẹ̀. tí gbogbo èèyàn mọ̀ sí invisible kùkùté prophet. bàbá ẹ kú dédé àsìkò yìí. ó jàre. ẹ má bínú pé ó di gbogbo ògbà eléyìí. bàbá a gbọ́ nǹkan kan wọ́n ní ọba ẹ̀rí. báwo lẹ ṣe kí ni ìtumọ̀ ọba ẹ̀rí? ṣé ọba òjòyè ọba ẹ̀rí ni àbí báwo? àwọn èèyàn fẹ́ gbọ́ ká tó wá wọnú ètò gan. ẹ ṣe èmi rè olùrántí James Tarombi JP Babaládùá. níbi ọdún mẹ́wàá Olúwa ń sọ fún mi pé kí n lọ dáde Séráfù kàn dẹ̀ máa pè mí lọ́ba ẹ̀rí ṣàdé ìlú o. adé Séráfù. mo ṣe dọ́ba ẹ̀rí rẹ̀ Olúwa ló sọ bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ sọ. wọ́n sọ fún mi látòrí òkè ẹ̀rí wọ́n sọ fún mi látòrí òkè Ṣábọ̀. ok ọ̀dà àpótí ẹ̀rí tí a tẹ̀ máa ń gbọ́ bàbá ẹ bá wa tàn mọ́lẹ̀ sí kí náà ń pè ní àpótí ẹ̀rí. ààrẹ ṣé bí Jésù sọ pé kò ń bá máa dé olúkúlùkù ààrẹ jẹ́ a máa sinra àpòhùn sí Jésù. àpótí ẹ̀rí kan rí wà lè gbé nù Bíbélì. àpótí ẹ̀rí ẹyọ kan ló wà ẹyọ kan rọ ẹni dẹ̀ fọwọ́ kàn báyìí ìkìlọ̀ tẹ́ fi ti pé kó má ṣubú iṣẹ́ òkú síbẹ̀ lùsà. ṣùgbọ́n lóde òní rẹ̀ mo ti rápótí ẹ̀rí ọba máa gbé kó obìnrin gbà pótí ẹ̀rí Séráfù. mo dẹ̀ ti pa àwọn àgbààgbà ìwà lè Séráfù ẹnu àwa òtòkè ẹ bá wọn sọ̀rọ̀ wọn má bà Séráfù ara wọn jẹ́. tara ẹwọn bá Séráfù rẹ mi ò wọn bá tèmi jẹ́ o. àpótí ẹ̀ kẹbàdéwé àpótí ẹ̀rí àpótí ẹ̀rí ń bánú ẹni ní yàrá méjì. àpótí wà nínú ẹ̀rí yàrá kan wọn bá gbélé wúsàfọkàn kò kú. èmi ò mọ ibi tí wọn ti rí o mẹ́rin àpótí ẹ̀rí o mi ò mọ ibi tí wọn ti rí o. àwọn bàbá Séráfù rẹ ní bàbá wa Àlàó wà ń bẹ̀ o. bàbá Àlàó wọ́n wà ń bẹ̀ o. ó wà ń bẹ̀ tí wọ́n sì ń gbọ́. CNS for all nation wọ́n wà ń bẹ̀ o. CNS for all nation. ó wà ń bẹ̀. wọ́n wà ń bẹ̀ wọ́n rí máa bá a dá sí kẹ. àwọn unification wà ń bẹ̀ kẹ. bẹ́ẹ̀ni ọ̀nà ìwà mímọ́ wà ń bẹ̀. àpótí ẹ̀rí já gbogbo ọmọ ti di dáadáa kálẹ̀. nọ́sìrì kan rẹ̀ wà nú Bíbélì gbogbo ọmọ ti di dáadáa. ọ̀rọ̀ tún ni ọ̀rọ̀ ọmọ di dáadáa yìí o torí. ẹ yé mi o ẹ sì dáadáa ní ṣọ́ọ̀ṣì mi o. ṣọ́ọ̀ṣì yín bó ṣe tó yìí. ẹ sì dáadáa o bísọ́ọ̀mù àpọ̀hún ti rí ẹlẹ́mìí sì máa jíṣẹ́ ń. àwọn ìjẹ́ dáadáa nípìnlẹ̀ṣẹ̀ bí àwọn bàbá wa gbọ́ Jésù. ààrẹ dáadáa yàtọ̀ dáadáa. ó yàtọ̀ sí irun tí wọ́n lọ dì. irun yẹn wù. ó yàtọ̀ sí dírẹ́ẹ̀dì. ó yàtọ̀ sí dírẹ́ẹ̀dì. àrí. ìyàwó ọ̀gá mi ọlọ́run bá ń dẹlẹ̀ fún. ó máa sùn ó máa jí báyìí mo rè gbogbo orí ẹ̀ ti díjì wìnì. tó ti di dáadáa. ó dẹ̀ gbàfẹ́ bí nǹkan mi nínú àwọn ògo Jésù. ó gbàfẹ́ lọ́dọ̀ bàbá mi Báyọ̀ Àkàndé ọmọ lásán yọ Elizabeth Adùnní ó gbàfẹ́. ó gbàfẹ́. ọlọ́run o. ọmọ ń pa fàájì. ọlọ́run ń pàtẹ́wọ́ báyìí ó fẹ́ kéku. ọlọ́run wá ju dàda gbùrù. ó máa sọ máa jí báyìí ìyá rẹ̀ mi ṣé ìrìn orí ẹ̀dẹ́ lẹ́sìn mi nì mo fẹ́ fi ṣe yẹ̀yẹ̀ pa ọmọ Abẹ́òkúta lòun náà. ọlọ́run ọ̀jẹ́ kọ́ náwó dírẹ́ẹ̀dì kọ́ lọ́dọ̀ àwọn ayáde náà fún lọ́fẹ̀ẹ́ wa ó fẹ́ sùn kúkú iṣẹ́ òǹkè bọ̀yọ̀. àmọ́ bàbá kí ló dé tẹ̀yìn òfin ní àpótí ẹ̀rí ní. tí mo fẹ́ fi ṣe ilé ìṣó máa gbé mélòó lẹ́mí kí máa tún àpótí ẹ̀rí ọlọ́run má kò bá mi ò mẹ́lá àpótí ẹ̀rí o. ẹ̀yin ọ̀lápótí ẹ̀rí. nǹkan bá máa ṣe sọ̀kalẹ̀ bàbá ńlá méjìlá àgbé bíbélì ẹ̀rí tèmi rẹ̀ bíbélì. òun lè rí tọ̀dọ̀ yín. òun rà tọ̀dọ̀ mi.
àdèmọ gbàdúrà bí nǹkan míì. so ẹ máa ń ṣe àjọ̀dún àbí ọdún baba ńlá méjìlá àbí. májòrí òkè májẹ̀mú mi rẹ October ní wọn àgùn yẹn October 1 first Sunday in October. náà ni ìyẹn lọ́dún yìí. à ń bọ̀ báyìí tí ì débẹ̀. tọ àmọ́ ọ̀rọ̀ yìí fẹ́ ṣojú sún mi díẹ̀ torí wípé tó ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látẹnu ọba ẹ̀rí yìí lórí ẹ̀yin tẹ́ ń sọ pé ẹ̀rí níbi tá a gbé déédéé yìí bàbá ìjẹ́ tẹ́ lè sọ nǹkan kan fún wa kí ló wà nínú àpótí ẹ̀rí agbọ́tẹ̀ èyí tó wà nínú bíbélì wọn ò sọ fún wa pé ńgbà wọn tu wò wọn bá nǹkan kan bẹ̀ jẹ́ tá a bá tiẹ̀ rẹ́ni tó ní àpótí ẹ̀rí jẹ́ tẹ́ lè sọ fún wa pé kí ló wà nǹkan kan báyìí la fi tó pọ̀ àbí àpótí ẹ̀rí ti gba ayé Dáfídì náà ló tún wà láyé yìí ni wọ́n pín yẹlẹyẹlẹ àbó ni. ṣé àwọn pé ejò kì í gùn kó má níbi ó ti wá. bẹ́ẹ̀ ni. bàbá mi Johnson Adéníyì nífẹ̀ẹ́ ẹ̀ lápótí ẹ̀rí. tọ́ bàbá mi David Akínsọ́lá nílàsà lọ́dọ̀ àbúrò mi Táíwò wọn lápótí ẹ̀rí. ìwọ̀n apàdà sọ̀dọ̀ ọ̀gá mi gan bàbá mi Rufus Adéwáyé Àkàndé ọmọlásọjọ́ mọ́tò nílà ògo Jésù lówó Oronṣòkí ẹ̀ lápótí ẹ̀rí. ọdún mẹ́jọ mi mẹ́wàá mo gbé lọ́dọ̀ ẹ tí mo fi ń kọ́ṣẹ́ wòlíì bẹ́ẹ̀ lápótí ẹ̀rí báwo ṣe mi máa dẹ̀ṣẹ̀ wá dìde kí n máa lọ lápótí ẹ̀rí. lákòótán ní kúkúrú lè sọ pé nǹkan báyìí ló wà. mẹ́wàá ń wà nílẹ̀ mẹ́ni o ọ̀tẹ̀yìn ọ̀bàdẹ ni kò mọ̀. ọ̀dà inú eléyìí tá a rí tó jẹ́ wípé tó mú wa láti wá béèrè lọ́wọ́ ẹ̀yin àgbà wòlíì pé kó má dàbí pé àwọn èèyàn ń fi kinní ta epo sí aṣọ àlà kérúbù àti séráfù ni pé wọ́n nígbà wọ́n tú wò pé wọ́n bá nǹkan bíi Quran bíi àwọn nǹkan kan oríṣiríṣi wàhálà nínú àpótí ẹ̀rí tí à ń sọ yìí bàbá. àmọ́ kí ni àmọ̀ràn yín fún irú àwọn tá a bá ń sọ̀rọ̀ nípa àpótí ẹ̀rí yìí ìjọ ti ẹ̀ tọ́ kẹ́nìkan wá sọ pé tó ókè o torí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ti rí àpótí ẹ̀rí rí táwọn kan ṣe tí wọ́n sọ pé àpótí ẹ̀rí ni àbí bẹ́ẹ̀ kọ́ bàbá ìjọ ti ẹ̀ tọ́ kémi wá dìde pé àpótí ẹ̀rí tó wà ní ìjọ ẹbí báyìí ọ̀yà ẹ̀ lọ́ọ́ gbé wá. láàrin ó dàrú ọmọ fi dẹ́gbẹ̀kẹ́. ó dà lọ́mọ dẹ́gbẹ́. ó dàrú ọmọ fi dẹ́gbẹ́ ẹgbẹ́ kì í ṣe lé ọmọ. kò bá jẹ́ àpótí ẹ̀rí ìyọ̀ngbẹ́nu nínú bíbélì mo mọ̀ kẹ́ni fọ̀pá tì báyìí ẹni fọ̀pá tì báyìí níṣẹ́ òṣùbù lẹ́ẹ̀kọ́ kú àmsátúkẹ̀ wọ́n ti máa rọ́ mi lé lórí báyìí ìyó sì ń fẹ́ fún sí Séráfù ìyó ṣe ẹ̀gbọ́n àgbẹ̀kọ́ lọ́run mo ṣe dáríjì bíbélì ní àṣírí ẹlòmíràn rẹ wọ́n kò gbọ́dọ̀ tú. àṣírí ẹlòmíì tí ó lè lọ gbé kí náà mùsùlùmí bẹ kó wá tú. níbi tọ́rọ̀ wà ní. kò jẹ́ gbẹ́rú tọrọ ó jẹ́ lọ gbé àpò kìnnì kan lé mùsùlùmí kó a máa tú. pé kò yẹ kò jẹ́ òun náà mọ̀. bẹ́ẹ̀ni dánwò ṣùgbọ́n bí ilé ayé bá ń kú bí èlùbọ́ àwọn èèyàn yóò gba Jésù lólúwa. ó dìgbà tí ilé ayé bá tó kù bí èlùbọ́ kì í tí kù báyìí. ilé ayé bá ń kù bí èlùbọ́. kò tí ì kù ara báyìí rẹ̀ wí. ọ̀rẹ́ ó ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ kù kọ̀ǹkọ̀ sọ̀rọ̀ máa fi kù. àwọn ọmọ òwòye ọmọ ohun tó ń pè ń kọ̀ǹkọ̀ sọ. àwọn afájọjọ. àjọ. àtúmọ̀ ẹ̀kẹ́. àmúṣàtò jẹ́ ṣerú ẹ̀. bàbá. òwe kan lọ gbadé eégún wálé gbàlè. ṣé tọlọ́pàá àbí sójà ó yẹ kó nǹkan mọ̀ pé kọjá ààyè ni. ìkọjá ààyè orú. yóò tẹ̀ bá nǹkan kan náà ó bá nǹkan náà. àwọn fẹ́ fi Séráfù ṣẹ̀sín wa. àbùkù ọkọ̀ ẹ̀ rí Ọlọ́run Séráfù o. ọ̀dà bàbá orírun Séráfù àbí ṣé kí n sọ kéka pé lórírun ni àgélú wọn lápótí ẹ̀rí wà lágbélú. mẹ́mọ̀ nǹkan kan nípa àgélú sẹ́ mọ́mọ́ ẹ wo ẹni tó gbé tó ràn wá lọ́wọ́ ìtú bíbélì Samuel Àjàyí Crowther
Òṣoògùn. Onígbàgbọ́ yìí sì rántí rẹ̀. Ṣé Adébóyè ní Dẹ́bà? Níbo? Àbóyèdépò rẹ̀ ránṣẹ́ tó bá tú Bíbélì. Níbo ni? Bíbélì wa ti dà díìsì báyìí. Ó ti dà díìtì. Oníkàkùn nǹkan tirẹ̀. Ó dẹ̀ sọ pé ègbé ní fẹ́ni tó bá fi kún tàbí tó bá mú kúrò ń bẹ̀. King James wà ń bẹ̀. King Dáúdù wà nú Bíbélì. Ìlú ẹ̀ gan-an. Ṣé ọ̀nà tí Òṣogbo? Òṣogùn kẹ ọ̀nà tó wà ń bẹ̀ kò sí express débẹ̀. O lè bá lé tuntun bẹ̀. Ẹ wá jẹ́ ká fi ìyẹn lẹ́ ọjà rẹ̀. Bàbá. Mẹ́mọ̀ kankan lápò tí ẹ rí o. Ẹ mọ bó ṣe jẹ́. Ẹ gbọ́ mo ṣe ka àwọn bàbá mi. Nígbà tí èyí jẹ́ pé ọ̀nà tí wọ́n fi yín sí nìyẹn. Ọ̀nà wọn fi mọ̀ mí re yìí. Báyọ̀ Àkàndé kò gba kò tí ẹ rí. Bàbá David Akínṣọlá Lísàsá ẹ gba kò tí ẹ rí. Bàbá Johnson Adéníyì lọ́fọ̀bẹ̀ ẹ gba kò tí ẹ rí. Ìyá wa Maria Mojírádé nílùú Gbọ̀ngàn ẹ gba kò tí ẹ rí. Bí kí n bọ́ bí sí màá kó mo ti rí tèmi. Ọ̀dà bàbá àbí tó ń gbà bíi lọ. Nígbà tí ẹ̀ lápótí ẹ̀ rí àwọn kan ní àwọn àpótí ẹ̀ rí àwọn ohun tó bá ti wábẹ̀ ẹni tí ọ̀rọ̀ ọmọ bí yóò fọwọ́ kàn yóò ọ̀rọ̀ ọmọ bí ọ̀nà wo lẹ̀yìn ń gbà tí àwọn tí ò lọ́mọ bí fi ń wá sí ọ̀dọ̀ yín tí Ọlọ́run sì ń dáhùn lóhùn. Ọ̀rọ̀ rẹ ló wò mí sàn ọ̀rọ̀ rẹ ló gbà mí là ọ̀rọ̀ rẹ ló wò mí sàn àjọjọ́ ìmù tí ń gbàdúrà lóyìn pé wà lóyún wà bímọ kán dẹ̀ ń bímọ sínú yàrá yẹn ní bá bímọ fúnra èrè má la pọn mi yẹn má fi wẹ̀ méṣẹ̀ ẹrú èèyàn kó bá ti bímọ tán báyìí àwọn máa wẹ̀ kó lọ pọn mi nídìí kànga tí ó fi wẹ̀ tí ó máa fi wẹ̀ àfi tó bá rí èèyàn àbí. àbí wàá lè rí èèyàn kan bá pọn ìsìnkànnì ẹ̀rẹ̀sẹ̀ tó yẹ sọ pé mo gbà kọ́bọ̀ lọ́wọ́ òun ẹ̀mẹ̀ tó gbẹ̀gbé mi ní lẹ́yìn ọjọ́ 9 àwọn èèyàn ṣì wà lábúlé wa náà wọ́n ti kú tán tí wọ́n lè jẹ́rìí sí. wọ́n lè jẹ́rìí sí nígbà ìyá mi kò tètè bí mi kó rí mi wà níta ìjọba ó gbogbo ẹrẹ́ ara rẹ̀ kan kó lè bí láyọ̀ irọ́ rẹ̀ wà nígbà ìyá Ọlọ́run ó tì mí jáde. Ọ̀dà bàbá gẹ́gẹ́ bí àgbàlagbà tẹ́ ti pẹ́ nínú iṣẹ́ ìránṣẹ́ àti ìpè àmọ̀ràn wo lẹ fẹ́ ṣe fún àwọn ẹgbẹ́ Kérúbù àti Séráfù tó kù pàápàá àwa ọ̀dọ́ ọ̀sẹ̀ yìí tá à ń dìde tá a sì ń pera wa ní ọmọ Kérúbù Séráfù ní wá ẹmọ lóòótọ́ ó ti pín sí yẹlẹyẹlẹ àmọ́ síbẹ̀síbẹ̀ náà àgbélébù Mósè Orímọládé tún ọ̀làṣẹ náà ní gbogbo ènìyàn gbé àmọ̀ràn wo lẹ fẹ́ fún wa gẹ́gẹ́ bí àgbà nínú iṣẹ́ ìránṣẹ́ wòlíì. Ọ̀rọ̀ ọmọràn ẹ̀ gan-an iṣẹ́ òun bà mí lẹ́rù bàbá wa wà níbẹ̀kẹ́ bàbá àlàó sí Anet for all nation wọ́n yẹn tẹ̀ ń ṣiṣẹ́ o wọ́n tún ń gbìyànjú kọ́lọ́run jẹ́ kán rí ṣe. Àmín. inú Séráfù máa ẹ̀ẹ́dẹ̀ẹ́dì kan bá pọ́n máa ṣẹlẹ́mì kalẹ̀ ṣé máa rò pé kú wàkẹ́ kán máa rajà jẹ ẹrú ọdẹ báyìí ní ṣe Séráfù rèé mẹ́lẹ̀ ń jáde lọ bí kankan mọ́ ṣé wọn kò mẹ́lẹ̀ máa rí rádaràda. nígbà tí ẹni pé tí wọ́n bá fẹ́ jáde tó dàbí kéèyàn gbégún. eégún jágbọ́jákú àbúlé wa eégún babaláwo àbówúdó òtù àbílẹ̀kẹ̀ wọgbẹ́. ẹnìkan nígbà kan òun ti ẹ̀ gbégún níjọ́ ààbọ̀ ẹ̀mí ẹ̀ náà tí eégún tó jẹ́ pé eégún ló fi ṣe àpótí ẹ̀mí àbí bákan bákan. mo rí lórí kíní lórí. láàsìá nìyẹn lọ́dún tó kọjá nìyẹn tí wọ́n wá lọ bá wọn ní àwọn. láì ṣe lágbájá. àwọn unification wá lọ bá pẹ̀tò báwo ń bo ni wọ́n ti rí eléyìí ó lóun jogún ẹ̀ láti ọ̀dọ̀ bàbá òun ni. ọba dẹ̀ jogún eégún ṣé inú Séráfù wọn pẹ́ kó ti wá wọ̀. ó ní inú ṣọ́ọ̀ṣì náà lọ́wọ́ àti bàbá ti ń lò àwọn èèyàn sì ń rọ́ lọ bẹ̀ kẹ̀tíkẹ̀tí. aráyé fẹ́ràn òkùnkùn jù mọ́lẹ̀ lọ. wọ́n fẹ́ràn òkùnkùn jù mọ́lẹ̀ lọ. báwa. ó wá sọ fún ẹni tó lọ bẹ̀ pé tó tẹ bá fẹ́ bóun parẹ́ ẹni bá fẹ́ bóun sun eégún yìí o kó lọ ra pẹtrol kó wá bóun sun
eégún. ó fi yàwá bá ń ṣẹ́ráfù ẹ gbọ́dọ̀ ẹ bá bá fá lé onífá ẹ gbọ́dọ̀ dànù. kẹ bá wà ń so fún o bá ní pé Fáyọ̀hún gbé dání kò tọ̀nà fúnra rẹ̀ gbé wálé adéla dànù fúnra rẹ̀. mẹ́ẹ̀dá nǹkan ní nǹkan lù. tó gẹ́gẹ́ bíi sẹ́ráfù tá a bá délé onífá tá a bá ìyá wà bá o. tẹ báláyé ń tiyín kákúkú sọ pé náà lẹ́nu túbọ̀ sọ fún àwọn èèyàn wa nísìnyí pé gẹ́gẹ́ bí ìlànà torí orin kérúbù àti sẹ́ráfù kan sọ pé ìlérí tí pé ìlérí tí ó ṣe bọ́ba àbí wọn mú orin yẹn dáadáa. ìlérí tó ṣe fún Ábúráhámù ó múṣẹ fún Ísákì. ok wípé ìlérí tó ṣe fún Ábúráhámù ló ṣe fún Ísákì òmíràn sọ pé òun ló ṣe fún Ísákì ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ lèyí tí sẹ́ráfù ń tọ́ fi lélẹ̀ lèyí níbi tí sẹ́ráfù dẹ̀túráfù tẹ́ ká máa gbé eégún ọ̀ṣọ́ọ̀ṣì ṣé Jésù rẹ̀ fi ẹlẹ̀ àbọ̀ pé ká máa ṣe nírántí òun ẹ̀yà ká kọ́là kúrò lẹ́kọ̀ọ́. tó ẹ wo ẹ̀yin èèyàn wa aníkàyà bàrà lónìí ká gba oko bòmíì lọ náà ni ló mú wa lọ sínú ọ̀rọ̀ ìjọ kérúbù àti sẹ́ráfù gẹ́gẹ́ bí ẹ mọ̀ pé irú ọ̀rọ̀ tí àwọn bàbá yìí bá sọ sílẹ̀ fún ìrántí ní gbogbo ìgbà ni àmọ́ bàbá tẹ́ ń wò lójú òwòrán yìí òun náà ń pè ní bàbá aládùúrà James Ìtàróǹbí àwọn ènìyàn láti nínú ìran tiwa yìí à ń pè wọ́n ní bàbá má sunkún mọ́ wọ́n gba bàbá wà lọ́dọ̀ tó sì tẹ́ ìjẹ́ ọ̀dọ́ sì wà lára wọn síbẹ̀síbẹ̀ wọ́n pè wọ́n ní invisible kùkùté prophet. mẹ́ẹ̀ ń pàtẹ́wọ́ kó rẹ̀ mí. ẹ̀ ń gbọ́ yín. mẹ́ẹ̀ ń pàtẹ́wọ́ kó rẹ̀ mí. ipe pàtẹ́wọ́ kó rẹ̀ yín. ẹ rẹ̀ mí rí. hallelujah. ẹ wá wo ẹ̀yin olólùfẹ́ wa bàbá wa fẹ́ ṣe àwọn àjọ̀dún kan láìpẹ́ yìí léyìí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kejìdínlọ́gbọ̀n ìkọkàndínlọ́gbọ̀n àti ọgbọ̀n ọjọ́ oṣù yìí ní ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kejìdínlọ́gbọ̀n wọ́n lọ bá àwọn ọmọ aláìníyá aláìní bàbá láti fún wọn ní ẹ̀bùn tó bá di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n wọ́n ó ṣe ìpínfúnni fún àwọn opó ọgbọ̀n ọjọ́ àwọn á bẹ̀rẹ̀ sí ní fún àwọn ẹni tó nílò ojú kejì tó fi di mẹ́rin láti ríran dáadáa ìyẹn ni glasses ọjọ́ kìíní oṣù kẹsàn-án ni wọ́n ṣe àjọ̀dún 47 years in ministry léyìí tí bàbá ń pe gbogbo ènìyàn àtẹ̀yìn onínú dídùn ọlọ́rẹ tẹ́ ẹ bá fẹ́ ta bàbá lọ́rẹ ìyẹn láti fi ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ bóyá àpò rẹ̀ sílẹ̀ yín ní o àpò tọ́kí ni o owó lẹ́yìn fẹ́ fi ránṣẹ́ ni o spíkà irinṣẹ́ tí a fi gbóhùn sáfẹ́fẹ́ nínú ìjọ ọlọ́run òun lẹ́yìn fẹ́ fi ràn wọ́n lọ́wọ́ ẹ pe bàbá sórí ẹ̀rọ yìí tàbí ẹ nílò àdúrà ẹ ń wọ́mọ ẹ rọ́mọ bí ẹ ń wáya ẹ ń wá ìgbéga lẹ́nu iṣẹ́ àlákàlà ìrankíran orí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wo ẹ dá ọlọ́run bàbá yìí wò kí wọ́n fi ogbó orí àti irun funfun kí wọ́n fi gbàdúrà fún yín ó sì dá mi lójú pé ẹ dá ọlọ́run bàbá invisible kùkùté prophet wò ẹ gbà pé ọlọ́run ni ọlọ́run ń ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ pè wọ́n sí 080-230-748-09 080-230-748-09 tàbí 081-860-93663 081-860-93663 tàbí 080-340-33804 080-340-33840. kọ́ máa fíláàṣì mi o. wọ́n ní kẹ́ bàbá ní kẹ́ ẹ má fíláàṣì wọn ẹ má fíláàṣì bàbá ẹ mọ̀ pé àgbàlagbà ni wọ́n wọn ò ní fi fíláàṣì yín o bẹ́ẹ̀ sì ni gbígbàdúrà náà ọba òkè kò ní fi fíláàṣì yín ẹ kàn sí bàbá invisible kùkùté prophet kí wọ́n gbàdúrà kí wọ́n sì pàṣẹ ọ̀rọ̀ sínú ayé yín ó sì dá mi lójú pé ayé yín ò ní rí bákan náà títí ìgbà mìíràn tá a tún bá pàdé à ń sọ fún yín pé
ó dàbọ̀.